Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi ni Ọlọ́run fi ṣe President fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Àkíyèsí kan ni mo fẹ́ pe gbogbo àwa tá wà lórí social media. Àkíyèsí kan mo fẹ́ pè wá sí, pàápàá jùlọ àwa tá nífẹ̀ẹ́ sí ògùn ìbílẹ̀ tó ṣe pé gbogbo àwọn tó ń post ògùn ìbílẹ̀ la máa ń tẹ̀lé tí a sì ń kọ àwọn ògùn ìbílẹ̀ yẹn tá à ń kọ sílẹ̀. Tínú wa sì ń dùn pé àwọn nǹkan tí àwọn bàbá ńlá wa tí wọ́n ń lò òun là ń rí yìí. Tí àwọn bàbá wa tí wọ́n ń gbé sá fún wa láyé ìgbà kan, òun ló wá di nǹkan tá à ń rí lórí social media. Mo kí gbogbo wa, a kú ìfi ọmọ ènìyàn ṣe. Àkíyèsí tí mo wá ń pè wá sí òun náà ni pé tẹ bá rí ẹ rí pé mo máa ń sọ pé Dr. Lékan Sàlámì ó yàtọ̀ sí gbogbo ẹ̀ǹtẹ̀ ń rí lórí social media tó ń sọ̀rọ̀ ògùn ìbílẹ̀. Ẹ rí pé ẹgbẹ́ kan lèmi máa ń polówó, orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture. Èmi náà ni Ọlọ́run yàn ní olórí nínú ẹgbẹ́ náà tí a sì ní àwọn admin káàkiri ìlú. A ní coordinator nílùú Ìkòròdú, a ní coordinator ní ìlú Ìbàdàn, a ní coordinator ní ìlú Àjà l'Ékòó, bẹ́ẹ̀ sì ni a ní coordinator ní Òṣogbo. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá òun ni a ní coordinator. A ní coordinator nílùú Abẹ́òkúta, káàkiri òun ni ẹgbẹ́ wa wà. Bí ṣe wá ń polówó ẹgbẹ́ náà, ọ̀pọ̀lọpọ̀ èèyàn, pàápàá jùlọ àwọn tó máa ń wo àwọn videos tí mò ń ṣe àtàwọn tó ń wo videos tí àwọn ẹlòmíín náà ń ṣe lórí social media, wọ́n á máa wò pé kí ni ìtumọ̀ àtúndarapọ̀ mẹ́gbẹ́. Ṣé bí àwọn nǹkan tí a nílò òun náà láti ń gbọ́ yìí. Mo wá fi àsìkò yìí sọ fún wa pé àǹfààní ńláńlá ló wà níbi téèyàn bá darapọ̀ mẹ́gbẹ́. Kì í ṣe pé mo wá polówó ẹgbẹ́ fún wa, tó bá wùn ẹ́ má bìlífù tí mò ń sọ. Ṣùgbọ́n tí bá sọ tán, ìwọ náà wà rí ọgbọ́n kan àbí kejì wà rí kan bẹ̀. Èmi ò tiẹ̀ gbàdúrà kẹ́lòmíì darapọ̀ mẹ́gbẹ́, torí tó bá darapọ̀ mẹ́gbẹ́ náà kò ní ṣe dáadáa ń bẹ̀. Ṣùgbọ́n ṣáà gbọ́ ohun tí mo fẹ́ sọ yìí. Ṣé rí àǹfààní tó wà níbi ká darapọ̀ mẹ́gbẹ́ òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà ní orí TikTok ní kíní pọ̀ sí jù tó máa ń sọ̀rọ̀ ògùn ìbílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ kì í mọ nǹkan kan nípa ògùn ìbílẹ̀ tó sì léwu fún àlàáfíà àwa tí à ń gbọ́ àwọn fídíò yìí tá à ń lọ dánwò. Téèyàn bá sọ ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ lórí TikTok àbí orí any social media, ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń sọ àwọn kíní kán lè ní viewers, wọ́n ń sọ kán lè ní followers. Àníyàn wọn kì í ṣe pé láti gbé àṣà ìbílẹ̀ Yorùbá lárugẹ. Láti lè mọ ohun tí mò ń sọ, ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá sọ̀rọ̀ débì kan á fi nọ́mbà lẹ̀, á ní kán pe òun. Ìmíì tí ẹ wà tó yẹ pé ibi tó bá ti ń sọ àwọn kíní yẹn ó ní ìtumọ̀ kò ní ìtumọ̀, ẹ ti máa rí àwọn ọ̀gbẹ̀rì tán ti máa message pé lábẹ́ comment pé how can I get your number? Where is your location? Ọlọ́run má jẹ́ kẹ́lòmíì kúkú àìmọ̀dí. Ìjọ́ tán bá wá gé wọn lórí, tán gé wọn lẹ́sẹ̀, gbogbo wa la máa káàánú. Ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ tí mò ń sọ yìí o, ṣùgbọ́n a ní mò ń roko sí side ọ̀dọ̀ mi ni. Èmi tí mi ò fún ẹ nọ́mbà, ibo ni mo wá ti ń roko sí side ọ̀dọ̀ mi. Ọ̀pọ̀lọpọ̀ gan àwa gan ò ní gbà tó bá fẹ́ join ẹgbẹ́ wa tá bá ṣe interview fún. Ọ̀pọ̀lọpọ̀ kì í ṣọmọ Yorùbá gidi. Ọ̀pọ̀lọpọ̀ ò nífẹ̀ẹ́ sí àṣà Yorùbá, ògùn ló kàn nídìí. So ibi ìwà ẹni yẹn láti máa mọ̀, kì í ṣe pé a sọ pé kẹ́ wá join ẹgbẹ́ ní tipá, ṣùgbọ́n ìwọ ṣáà gbọ́ ohun tí mo fẹ́ sọ. Àwa tó dẹ̀ pé ojú máa ń kán wa pé san tó máa san dátà là ń lò, ẹ dákun ẹ mọ́ bínú, bí ṣe lè sọ òun ni mo ṣe ń sọ yìí. Bí ṣe lè sọ tó máa ṣàǹfààní ni mo ṣe ń sọ yìí. Ọkùnrin kan ó post iṣẹ́ kan sí TikTok. Ó ní pé kí àwọn èèyàn kan mú wéré ń jẹ́jẹ́, èso ojú ẹyẹlé ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ní kán mú 21, kán mú ẹyọ àtàrí 21, kán lọ papọ̀, kán wá fi sí gbẹ́rẹ́ sápá. Ó ní pé ògùn ásíìdì ni, pé tán máa da ásíìdì síyàn lára á dàbí omi. Mi ò fẹ́ dárúkọ ọkùnrin náà nítorí òfin,
bá àti ẹ̀ kàwé àsúnmọ́ àwọn tán kàwé, mi ò ní dárúkọ òǹtọ̀hún, àti pé òwò kì í fowó lọ́rùn, kó má dàbí pé mo ń fi ọ̀rọ̀ ẹgbẹ́ wa mo fi ń ba business ẹni yẹn jẹ́, torí mo mọ̀ pé business lòun ń ṣe, kì í ṣe pé ó ń gbàṣà Yorùbá lárugẹ. In tí mo fẹ́ sọ lórí iṣẹ́ yìí, number one, kò sí oògùn ásíìdì tó lọ báyìí. Mo lè fi gbogbo ẹnu sọ pé béèyàn lò kò ní ṣiṣẹ́. Ṣé wá rí pé kò ní ṣiṣẹ́ yẹn gangan kọ́ ni kókó, torí oògùn gùn ni. Torí ẹlòmíì máa ní ìwọ ló mọ̀ kíní kan, ìwọ tó mọ̀ ìwọ dánwò. Tí ò bá wá láǹdì sí hospital kò pè mí lọ́mọ àlè. Ẹlòmíì á wò pé kí ló kan ọ̀rọ̀ hospital ń bẹ, wàláì ẹni tó bá ṣe máa lọ sí hospital. Bí ọkùnrin yẹn ṣe sọ, tẹ́ni yẹn ò bá kú, á kù díẹ̀. Torí ẹ̀ ni ó ṣe wúlò kéèyàn wà nínú ẹgbẹ́ bí irú ẹgbẹ́ AATC, àbí téèyàn bá tún rí ẹgbẹ́ míì náà tó rí bẹ́ẹ̀ tó ń sọ òótọ́. Oògùn kì í ṣe pé èèyàn kàn máa rí láwùfù, torí pé ọlá pé a máa ń rí ní àwùfù yẹn, a kì í ronú lórí nǹkan bá sọ. Ọ̀pọ̀lọpọ̀ gan kì í listen sí ọ̀rọ̀ mi. Iṣẹ́ tèmi náà fẹ́ filẹ̀ ló fẹ́ gbọ́. Ọ̀rọ̀ oògùn ò rí bẹ́ẹ̀, ẹ má rí láwùfù. Ṣé rí tí ò bá ju 2 mẹ́ta lọ tó bá ń ṣiṣẹ́ dáadáa, tí ò sì kó wàhálà ìpalára báyàn, ó sàn ju pé kí wọ́n wá kọ big note kan kún lórí tí wọ́n gangan ò mọ nǹkan tó lè fà, pé ó ní repercussion àbí kò ní tí wọ́n gangan ò mọ̀. Ṣé rí èso tó ń pè ní èso ojú ológbò, tàbí ká pè ní ojú ẹyẹlé àbí wèrè ń jẹjẹ, ẹ ti rí èso náà ó ní black and white lára báyìí. Èso yìí kì í ṣe ń tán máa ń kan ẹnu, kì í ṣe tó máa ń kan ẹnu wa. Èèyàn tó bá gbẹ̀mí lásán gan, tí eyín ò bá kan ni, téyín bá fi lè kàn, tí ẹyọ kan fọ́ nínú èso náà sí wa lẹ́nu, tẹ́ni yẹn tí ò bá tó ọkùnrin á dé hospital, ṣùgbọ́n tó bá tó ọkùnrin á kàn máa yàgbẹ́ gburugburu lásán ni. Téyín bá fọ́ ẹyọ kan táwa gbẹ̀mí. Ṣùgbọ́n ọkùnrin tó post oògùn ásíìdì, ó ní kéèyàn lọ 21 kó fi sín gbẹ́rẹ́, èyí tó bá wá kù kó dà sẹ́nu kó mọ̀mí lé lórí. Ká da èso ojú ológbò ká lọ ká dà sẹ́nu ká mọ̀mí lé lórí. Ṣé rí ẹ̀yin tí kò wù yín láti darapọ̀ mọ́ ẹgbẹ́ kankan, torí ẹ rí bíi pé tí wàá darapọ̀ mọ́ ẹgbẹ́ sìn, wọ́n á dọ́gbọ́n fà mí wọ ẹgbẹ́ awo. Ìwọ ni ìṣòro ara ẹ̀. Ìwọ ni ìṣòro ara ẹ̀. Ṣé ìwọ ò gbọ́n ni? Kán tó fún ẹ wọ inú ẹgbẹ́ awo, ṣé ò ní sá kúrò ńbẹ̀ nígbà tó bá ti rí nǹkan ṣe? Àwọn kan sì wà tó jẹ́ pé kì í ṣe pé wọ́n máa dọ́gbọ́n fà wọ́n wọnú awo ló ń ṣe ẹlòmíì. Ẹlòmíì ilé tó ń gbé gan àwùfù ni, ìyàwó tó fẹ́ àwùfù ni, àwọn skul tó ọmọ ń lọ àwùfù ni. Àwùfù ti ba ayé ẹlòmíì jẹ́, òun ni ìṣòro tẹ́lòmíì ní. Irú àwọn èèyàn bẹ́ẹ̀, nǹkan tá máa fi ń dá àwọn aláwùfù yẹn mọ̀ ni pé mo ti fi nọ́mbà mi sílẹ̀, WhatsApp nọ́mbà, pé ẹ mẹ́sẹ̀gì mi tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Aṣọ àkáǹtì tẹ́ máa sanwó registrations. Ó gbọ́ pé 5,000 naira ní registration and ID card o. So tó bá ti message, tó bá ti ń gbọ́ pé owó registration and ID card, àwa ni I will get back to you later. Àwùfù ló ń wá. Ìgbà tán register association pẹ̀lú ìjọba, wọ́n wá ló máa fi owó join yẹn. Ṣé ó yẹ kó yà ẹ́ lẹ́nu ni? Ṣé ọ̀fẹ́ náà máa ń join association? Association gan tí ó ṣàǹfààní kankan, tó yẹ pé àwàdà lákan máa ṣe ń bẹ̀. In tó bá ti fi lè mú wọn register pẹ̀lú ìjọba kì í ṣọ̀fẹ́ mọ́, torí pé àwọn owó kan wà tí ìjọba máa ń gbà, wọ́n máa ń pè ní annual return, tí ìjọba máa ń gbà lọ́wọ́ gbogbo association. Ìwọ tó wá ń gbọ́ mi yìí, tó bá pò wà nínú association kan tí wọ́n ò kí ń sanwó kankan bẹ̀, tó kàn ń wòran bẹ̀, ìkà ló ń ṣe fún association náà o, nítorí pé ó dájú pé àwọn kan náà máa forí kó annual return, àbí kí ẹgbẹ́ yẹn tiẹ̀ má san rárá. Irú ẹ̀ ni irú àwọn ẹgbẹ́ yẹn, status tí ìjọba máa ń gbé sí orí ẹgbẹ́ wọn ni inactive. Ṣùgbọ́n ẹgbẹ́ tó bá ń san owó annual return, wọ́n á fi active sí. Kí wá ní ìwúlò active and inactive yẹn? Ká tún yà síbi ọ̀rọ̀ education, ká educate àwa díẹ̀. Ṣé rí inactive yẹn, tí ilé iṣẹ́ èyíkéyìí tó bá fẹ́ dọ̀wọ́ pọ̀ mọ́ irú association yẹn,
àbáwọn kan tiẹ̀ wá láti ìlú òyìnbó wọ́n wá nídìí association tán kóra wọn jọ tó ní í ṣe pẹ̀lú irú nǹkan tí àwọn òyìnbó náà wá fún. Wọn ò ní recommend association tó jẹ́ inactive fún wọn, torí ẹgbẹ́ tí wọ́n bá register tó kàn pa àti tó ń ṣe kankan bẹ́ẹ̀ inactive ló máa wà. So ẹ̀yin tó wáyé pé ẹ̀ ń ṣe nǹkan bẹ́ẹ̀ náà ẹ̀ kì í sanwó annual return àbí ẹ̀ tí ẹ̀ yà sí rárá, bó ṣe máa rí lójú ìjọba náà nìyẹn. Inactive náà nìyí, ẹ̀ active lọ́dọ̀ ìjọba. Ṣùgbọ́n ẹgbẹ́ tó bá ń ṣe ojúṣe ẹ̀ lọ́dọ̀ ìjọba òun lè máa rí tán máa fi active síbẹ̀. Àwọn ilé iṣẹ́ oríṣiríṣi wà, àwọn èèyàn oríṣiríṣi wà tó jẹ́ pé àwọn NGO náà máa ń ràn lọ́wọ́. Kí ló ń jẹ́ NGO? Òun náà ni non-government association àbí non-government organization, àwọn ni NGO. So ẹgbẹ́ tá bá ti kóra wa jọ tí kìí ṣe tìjọba òun náà pè ní NGO. So àwọn kan wà tó jẹ́ pé NGO náà máa ń ràn lọ́wọ́, wọn ò sì mọ NGO kan pàtó táwọn fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún. So tíjọba bá máa recommend, wọn ò ní recommend àwọn inactive, àwọn active náà máa recommend. So ẹni ẹgbẹ́ tá bá ti wà ẹ jẹ́ ká máa ṣe ojúṣe wa ń bẹ̀. Ká kàn wò pé ìjẹ́ ẹgbẹ́ yẹn ìjẹ́ ẹgbẹ́ tó wúlò ni. Tó bá ti wúlò ká dúró tì ká máa ṣojúṣe, ṣùgbọ́n tí ò bá ti wúlò ẹ jẹ́ ká yọ ara wa kúrò ń bẹ̀. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ, ọkùnrin náà ó post iṣẹ́ náà. Ẹ ti rí àwọn fídíò ọkùnrin náà bí iwájú ilé Ọ̀ṣun báyìí ló ti ń ṣe. Ṣé rí àmọ̀ yàtọ̀ ẹni tó lóògùn, ẹni tó ń sọ̀rọ̀ ògùn, olórìṣà, àwa Yorùbá a kì í mọ̀ yàtọ̀ gbogbo ẹ̀. Ìyẹn ló jẹ́ kí scam máa pọ̀. Ẹlòmíà wò pé kódà Ọlọ́ṣun ni, ó lè má jọ Ọlọ́ṣun, ó lè jẹ́ pé ó kàn lọ síwájú ilé àwọn Ọlọ́ṣun kó ti máa lọ ṣe fídíò, ó lè jẹ́ ibi tó ti ń ṣe content ti ẹ̀ nìyẹn, àti pé ó lè jẹ́ Ọlọ́ṣun náà kó má mọ̀ nípa ògùn bílẹ̀, kó jẹ́ pé òrìṣà lòun kàn mọ̀ nípa ẹ̀, àti pé nínú Ọ̀ṣun yẹn gangan ó lè má jẹ́ ẹni tó ṣe déédé nínú ilé Ọlọ́ṣun náà tó jẹ́ pé bóyá scammer lòun kàn ń bá kiri. So ẹ dákun, ẹ má yẹn kàn máa fi tẹnìkan bú gbogbo wa. Ẹ̀yin náà gbé ìgbésẹ̀ ọ̀jọ̀gbọ́n, ẹ wá ẹgbẹ́ gidi kan kẹ́ darapọ̀ mọ́. Kì í ṣe gbogbo ẹ̀ náà ni wọ́n máa múyàn wọ ẹgbẹ́ awo. Irú AATC tèmi ń polówó ń sìn kì í ṣe ẹgbẹ́ awo, kì í ṣe ẹgbẹ́ oníṣègùn, kódà babaláwo tó wà ń bẹ̀ bóyá ló tó 3. Àwọn èèyàn bíi tiẹ̀ tó jẹ́ businessman, àwọn náà pọ̀ jù ń bẹ̀. Àwọn èèyàn bíi tiẹ̀ tó jẹ́ pé ìyá tó ń tajà, àwọn náà pọ̀ jù ń bẹ̀. Ẹnìkan mẹ́nìkan wọnú ẹgbẹ́ awo àti bí ọdún 6 rè tá ti ń bá ẹgbẹ́ náà bọ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n a ṣẹ̀ṣẹ̀ register ẹ̀ ní AATC ní year 2020, that is be 5 years ago la register ẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ AATC. So kì í ṣe ẹgbẹ́ tuntun tí àwọn máa ní àdẹ̀mọ́ èrò ọkàn wọn o. Ní tó sì máa ń ba ẹlòmíì lẹ́rù láti darapọ̀ mọ́ AATC ni pé a ní bọ́yìn máa ń lọ káàkiri yẹn. A fọ́ọ̀sì èèyàn kó máa tẹ̀lé wa tá bá ń lọ káàkiri. Ṣùgbọ́n tí wọ́n náà bá lọ ẹyọ kan, á wù ẹ́ kó máa lọ ni. Ní tó sì máa ń ṣe ẹlòmíì ni pé ọ̀nà bíi tèmi wà, ọ̀nà mi jìn sọ́dọ̀ wọn. Ibo la júwe fún ẹ tó sọ pé ọ̀nà jìn. A dárúkọ bìkan fún ẹ lọ́nà jìn. Ó mọ̀ bóyá ẹ̀yìnkùlé ẹ̀ gan làwa gan wà. Àti pé kì í ṣe ẹgbẹ́ tó ní í ṣe pẹ̀lú ibi téèyàn wà. Káàkiri tá à ń lọ kiri yẹn ká lè súnmọ́ èèyàn ọmọ Yorùbá tẹ́ wà ní ìrìn àjò lóríṣiríṣi la ṣe ń ṣe bẹ́ẹ̀. Èmi ò wá ní ṣe fídíò kí n má fún wa ní ògùn kan. Ògùn tí mo fẹ́ fún wa ni pé ògùn téèyàn ò fi ní kárùn lára obìnrin. Tá bá fẹ́ ṣe ẹ jẹ́ ká wá ẹyin adìyẹ tó mọ́ tí ò tí ì pẹ́, òun náà pè ní ẹyin òróró. Tá bá ti rí ẹyin òróró kan, ìtọ̀ wa tá a tọ̀ láàárọ̀ kùtùkùtù á wá fi ṣe ẹyin òróró yìí. Tá bá ti sè é tán, á bó èpo ẹ̀ á jẹ. Tá bá ti jẹ, á wá gún èpo yẹn, á gún papọ̀ mọ́ṣẹ́, á máa wá fi wẹ̀ láàárọ̀. Tá bá ti fẹ́ fọṣẹ yẹn wẹ̀, ẹ jẹ́ ká máa sọ pé omi tá fi ṣe ẹyin kì í mẹ́yin lára. Gbogbo obìnrin kóbìnrin tí mo bá ní nǹkan pọ̀, àrùn tí ó bá wà lára wọn kó má ràn mí, a fi wẹ̀. Ẹ̀kọ̀ọ̀kan ò ní wẹ̀ yìí. Kò túmọ̀ sí pé tá bá ti fẹ́ bóbìnrin sùn la máa lọ wẹ̀, kò rí bẹ́ẹ̀. Anytime la lè wẹ̀ ìwẹ̀ náà, á dára fún wa o. Ìwọ tó bá nígbàgbọ́ nínú Dr. Lekan Salami tí ò kí ń ṣe èèyàn tí ó fẹ́ máa lọ ṣe àwọn iṣẹ́ tó máa kó
sí wàhálà àbí tó máa rán ní hospital, ìwọ tó fẹ́ lọ ṣe irú ẹ̀ tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ AATC. WhatsApp number mi ò ní 08028565188. ẹ má gbàgbé pé mo sọ fún wa pé àwọn èròjà kan wà kì í kan ẹnu, epo ọ̀bọ̀ náà kì í kànyàn lẹ́nu àfi tó bá yẹ pé wọ́n ti jó, wọ́n ti sọ di powder ló lè kan ẹnu. ṣé rí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó wà tó yẹ ká mọ̀ àwa tá à ń kọ oògùn kiri orí social media. ẹ má yẹ kí àfi tiwa kó bá àwọn ọmọ wa, torí mo rẹ́ nìkan tó yẹ pé ó lọ epo ọ̀bọ̀ wọ́n ní kàn máa fi ẹyin jẹ, orí social media ló ti rí, ó jẹ́ ó fáwọn ọmọ ẹ̀ jẹ, gbogbo náà láǹdì sí hospital. ó tẹ́ ẹlòmíì lọ́rùn 5,000 tó máa fi darapọ̀ mọ́ ẹgbẹ́ AATC yẹn, ó pè é kó lọ ná 500,000 sí hospital. kì í ṣe epo ọ̀bọ̀, kì í ṣe wéré jíjẹ nìkan ni ò gbọ́dọ̀ kan ẹnu, àwọn nǹkan tí ò gbọ́dọ̀ kan ẹnu ó pọ̀. èso wéré jíjẹ gbẹ́rẹ́ tí ọkùnrin yẹn kó ní kàn fi sínpò máa ṣiṣẹ́ fún acid náà wọ̀táì, béèyàn bá sin gan tí ò fi kẹnu, ó dá mi lójú pé ní àsìkò tó ọjọ́ méjì nílé pé ò sín gbẹ́rẹ́, àyàfi ẹni tó bá ti ń sin irú ẹ̀ ti pẹ́ ni. ẹni yẹn ìwọ tó bá sì ti ṣẹlẹ̀ sí tó ti ṣe náà, tó bá ti di pé ò sín gbẹ́rẹ́ yẹn ò sick, kódà ò tún gbọ́dọ̀ lo tablet àfi kó máa gbó. ṣé téèyàn bá wá ti ń mu àgbo tó bá máa fi tó bí ẹ̀ẹ̀mejì tírú ẹ̀ ṣẹlẹ̀ sí kò wá ní ṣẹlẹ̀ sí mọ́. so ìdánilẹ́kọ̀ọ́ ó ju oògùn lọ, kì í ṣe ká kàn máa lọ online ká máa kọ oògùn sínú ìwé. ìdánilẹ́kọ̀ọ́ ó ṣe pàtàkì, ìyẹn lẹ máa fi ń rí ta máa ń gbé sẹ́mínà káàkiri. á dára fún wa, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. WhatsApp number mi 08028565188. ẹ má pè nọ́mbà náà, WhatsApp message ni.